ẹ̀yin olólùfẹ́ mi lórí ọ̀rọ̀ justice for Mohbad òun náà ni a ṣì wà lórí ọ̀rọ̀ justice for Mohbad òun náà ni a ṣì wà ẹ tún wá gbọ́ nǹkan tí bàbá Mohbad sọ ẹ wá gbọ́ nǹkan tí bàbá Mohbad sọ bàbá Mohbad tún ti jáde o èmi ò mọ nǹkan tí a fẹ́ ṣe sí ọ̀rọ̀ àwọn tó kàn ń pretend tó ń sọ wípé àwọn ń wá justice fún Mohbad fún wọn kàn ń pretend because to me it's like pé wọ́n kàn ń pretend àbí àwọn kan sanwó fún wọn wọ́n sanwó fún wọn pé bóyá kọ́kọ́ máa distract everybody or kọ́kọ́ máa àhesọ ọ̀rọ̀ láti máa fi confuse everybody lórí ọ̀rọ̀ justice for Mohbad yìí but èmi dẹ̀ mọ̀ pé lágbára Èdùmàrè bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ́ justice for Mohbad must come to pass justice for Mohbad must come to pass a máa gba justice for Mohbad lágbára Ọlọ́run bàbá Mohbad ló sọ pé àwọn kan tó bẹ̀rẹ̀ sí ní pariwo lé àwọn bẹ̀rẹ̀ sí ní ẹmọ mi ò fẹ́ máa sọ èyìnbó jù lórí social media báyìí torí àwọn aráabí wọ́n lè ní à ń sọ̀rọ̀ tó le jù à ń sọ̀rọ̀ tó ṣe kíní jù kí wọ́n sà ń bá wọn jàṣà pé lórí ọ̀rọ̀ justice for Mohbad kò ká àwọn lára kò dùn àwọn kò ṣe kíní kan bàbá yìí wá ń béèrè ìbéèrè kan lọ́wọ́ wọn bóyá tá a bá rí ẹni tó lè dáhùn ìbéèrè yẹn ó ní nínú gbogbo ẹ̀yin tẹ́ ẹ sọ wípé ẹ̀ ń wá justice fún Mohbad yìí ó ní èwo ni ikú Mohbad ó lè dùn bó ṣe dùn òun tóun jẹ́ bàbá ẹ̀ tó lè dùn nínú yín àǹtábàdẹ̀ ní ká dálẹ̀ ká tún ṣàlóòtọ́ a kàn ń sọ wípé ikú Mohbad ó dùn wá yá ó lè dùn wá lótìtọ́ àti ní òdodo but kò lè dùn wá tó bàbá ọmọ kò lè dùn wá tó ìyá ọmọ bó tiẹ̀ ti lè jẹ́ pé ìyá òwúlò ń tiẹ̀ àmọ́ nǹkan tí ìyá ń bá ká ń tiẹ̀ bàbá ìsọ́ngbà kan sẹ́yìn wípé complete odindi ọ̀sẹ̀ kan òun ò jẹun òun ò mumi ebi ò dẹ̀ pa òun what do you think kí ni nǹkan tẹ́ ẹ rò pé ó ṣẹlẹ̀ sí bàbá yẹn bẹ́ẹ̀ ẹ wò mo gbà ládùúrà fún gbogbo wa pé iná ọmọ ò ní jó wa lágbára Èdùmàrè a ò ní mọ sàárè ọmọ ẹni tó bá sọ pé kò dùn bàbá Mohbad òun ló jẹ́ kí bàbá yẹn náà kó sọ ọ̀rọ̀ yẹn jọ yẹn pé ẹni tó bá sọ pé kò dùn òun kóun náà gbàdúrà pé kí irú ẹ̀ ṣẹlẹ̀ sóhun wọ́n tún wá ń bí léèrè wípé ṣé ó mọ̀ nípa corona inquest tí wọ́n suspend àwọn wo ló pé lórí ọ̀rọ̀ yìí pé bóyá àwọn náà wọ́n sọ pé kí wọ́n suspend corona yìí látòrí justice tí àwọn ń wá fún Mohbad bàbá Mohbad ní kódà gbogbo agbára òun lòún sà lórí ọ̀rọ̀ corona inquest yìí pé but wọ́n ti suspend pé kí ni nǹkan tí òun fẹ́ ṣe pé lọ́ọ̀yà òun gbìyànjú fitafita ó ní ó tẹ̀ tó wá jẹ́ pé ó ní tá a bá tó wá wà níbẹ̀ ní ọjọ́ yẹn ní corona inquest pé tá a bá rí bí lọ́ọ̀yà Shittu yìí bó ṣe ń pariwo bí ọ̀rọ̀ yìí ṣe ń ka lára tó ń bi àwọn pathology yẹn léèrè wípé ṣé ẹ ti ṣèwádìí lórí score ẹ̀ ṣé ẹ ti ṣèwádìí lórí inú ẹ̀ ṣé ẹ ti ṣèwádìí lórí apá tí wọ́n gún táwọn yẹn kàn give unnecessary excuse àwọn ò ṣèwádìí lórí ẹ̀ kí ni nǹkan tẹ̀ ń ṣèwádìí gọ́gọ́ lé lórí ok result ẹni wọ́n gbé lọ sí òkè òkun pé wọ́n dá padà kí ló dé tí kò sí stamp pé hospital báyìí ni wọ́n ti ṣe ìwádìí pathology tó sọ pé òun ò lè dáhùn question yẹn so kí ni ìwà mú lọ́ọ̀yà Shittu yìí tó fi pariwo gan pé kí wàá ní nǹkan ẹ̀yin bíbù yìí ṣe fún odindi ọdún kan tó fi kọlù attention adájọ́ tádájọ́ sọ pé bàbá a ò jà mí báyìí tí lọ́ọ̀yà Shittu fi dá lẹ́gbẹ́ lóhùn pé bàbá èmi náà ò bá yín jà iṣẹ́ mi ni mò ń ṣe mí báyìí ìbéèrè tí mò ń béèrè lọ́wọ́ wọn ni kẹ́ ẹ jẹ́ kí wọ́n dáhùn tí wọ́n ò rí ìdáhùn tó fi hàn wípé àwọn kan náà ló wà ní ìdí ọ̀rọ̀ yìí lóòótọ́ bàbá Mohbad tí wọ́n á tẹ̀síwájú pé nǹkan tó ti wá dùn òun jù ni pé nígbà tí wọ́n suspend kéèsì pé àwọn kan tún wá ń jó àwọn tí wọ́n jọ ń gbélé ṣe rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà tá à ń gbọ́ wípé èmi gẹ́gẹ́ bí ẹnìkan tí mò ń gbọ́ wípé àwọn 15 náà wà nínú ilé nígbà tí ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ èmi rò pé bóyá àwọn 15 tọ̀tọ̀ pọ́n wà nínú ilé yẹn ni bóyá wọ́n wá kí Mohbad àbí àwọn tó wá ṣiṣẹ́ ẹbí yẹn àwọn náà wọn 15 yẹn or something like that bàbá Mohbad wá ń confam ẹ̀ lánàá wípé àwọn 15 ló wà nínú ilé pẹ̀lú ẹ̀ tí wọ́n ń jẹ tí wọ́n ń mu lọ́ndà Mohbad pé kíní yìí dẹ̀ ṣẹlẹ̀ ní ojú wọn
kò dẹ̀ sẹ́ni tó lè jáde nínú wọn tó lè sọ wípé nǹkan báyìí ló ṣẹlẹ̀ lẹ́ni tó ń bọ̀ yín tẹ̀ ń jẹ tẹ̀ ń mu ní ọ̀ndẹ̀ mu ní ẹ̀ẹ́ so wípé àwọn 15 ló ń jẹ lọ́dà under Mohbad ó tún ní mànù kan tó ń pè ní Dàmọ́lá ó ní ẹ sọ pé ọmọ Ìbàdàn lòun ọmọ kìnìún kan lòun ó ní Mohbad ló ra ọ̀kadà fún máyì nígbà tí ò lówó tó lè fi jẹun wọn tí ò ní nǹkan kan mọ́ pé Mohbad ló ra ọ̀kadà fún pé ó dà ó máa fi lè pàwọ́dà ọkọ lè máa fi rí ọwọ́ mú lọ sẹ́nu o actually èmi ò mọ nǹkan tí màá yẹn ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ yẹn náà bóyá òun náà tún pẹ̀lú àwọn ọ̀bàyéjẹ́ ẹ̀yin lólùfẹ́ mi ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yẹn jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí bẹ́ẹ̀ ṣe ń wo mi ẹ jọ̀ọ́ ẹ bá mi subscribe sí ẹlẹ́ẹ̀lẹ́ Global TV àwọn ọ̀rọ̀ ń jáde gan ọlọ́run àwọn ọ̀rọ̀ ń jáde gan lórí ọ̀rọ̀ justice for Mohbad àwọn ọ̀rọ̀ ń jáde gan ẹ jẹ́ bá mi share fídíò yìí kẹ́ẹ̀dẹ̀ bá mi subscribe sí ẹlẹ́ẹ̀lẹ́ Global TV lórí YouTube kò jáwó yín kò já dátà ọlọ́run bẹ́ẹ̀ ṣe ń wo mi ẹ tẹ subscribe kò jáwó yín yà so bàbá Mohbad tó wá ń tẹ̀síwájú ó ní àwọn yẹn wá tún jó wọ́n gbàlù wọ́n ń jó wípé wọ́n suspend the corona inquest pé inú wọn ń dùn pé àwọn ò rí ìdájọ́ òdodo àlàríkùrà wọ́n dẹ̀ ń jẹ ní under Mohbad Mohbad ń bọ́ wọn ó ń bọ́ gbogbo wọn ó ń dáṣọ sí wọn lọ́rùn irú kan báyìí dé wá ṣẹlẹ̀ nínú ilé tẹ́ẹ̀dẹ̀ wá ń bẹ̀ ẹ̀ẹ́dẹ̀ lè jáde kẹ́ẹ̀dẹ̀ testify pé nǹkan báyìí ló ṣẹlẹ̀ ní ọjọ́ báyìí ó ní ok ṣe bẹ́ẹ̀ ti gbẹ̀mí ẹ̀ báyìí sí kẹ́ẹ̀ tó máa lọ jẹ ní under ẹ̀ ṣe rí pé nǹkan ṣẹlẹ̀ ṣe rí pé nǹkan ṣì wà lẹ́yìn ọ̀rọ̀ yìí but ìbéèrè mi sí àwọn èèyàn ni wípé kí ni wọ́n ń búlì bàbá Mohbad fún wọ́n ní ọ̀rọ̀ ọmọ ò ká lára tó bá tún fẹ́ ká lára ẹjọ́ kí ni nǹkan tẹ́ tún fẹ́ kí bàbá Mohbad ṣe ṣó dìgbà tóun náà bá gbẹ̀mí ara ẹ̀ kẹ́ tó mọ̀ pé ọ̀rọ̀ yìí ká lára ni ó tún sọ débi pé àwọn kan tún ní kóun tó wá ṣe accountability àwọn owó tó ń dá fún òun bóyá lórí ọ̀rọ̀ lọ́ọ̀yà nǹkan owó tó máa fi sanwó lọ́ọ̀yà kọ̀ọ̀kan bẹ́ẹ̀ pé àwọn kan tó sọ pé kò wá ṣe accountability ẹjọ́ ṣé wọ́n máa ń fúnyàn lóúnjẹ kán tó fògùn yàgbẹ́ tì ní ṣé wọ́n máa ń fúnyàn lóúnjẹ kán tó fi ògùn yàgbẹ́ tì ṣé ó possible kí bàbá yìí náwó nínàkúnà tó mọ̀ wípé ẹ̀ ń fún òun lówó yìí láti fi ran justice for Mohbad lọ́wọ́ ni ṣé ó possible kí bàbá yìí náwó yìí nínàkúnà ẹ̀yin kan tó wá kóra yín jọ ó tẹ̀ ní woman kan ló béèrè lọ́wọ́ pé òun dẹ̀ ṣe print out gbogbo bí àwọn ṣe náwó fún wáyìí ó nígbà yẹn ni woman ṣe àtúntò pé ok ó ti yé òun báyìí ó ní ṣé oògùn yẹn necessary ṣá ṣó necessary ṣá ṣé a lè ṣoore sìn ká má dúró tì Yorùbá náà ló ní àwa náà ló ní tó pé torí ká lè sìrègùn òun náà la ṣe ń ṣoore ó lójú Yorùbá tẹ́ máa rí tó máa ṣoore fún yín tí ò rẹ̀ dé àti sìrègùn fún yín wọn ò wọ́pọ̀ tẹ́ bá ka Yorùbá bí 100 adìlẹ̀ máa fi rí 5 tó yẹ pé ó máa ṣoore fún yín tí ò rẹ̀ dé àti sìrègùn tí ò rẹ̀ dé àti gbẹ̀san padà bí Yorùbá 90 bá ṣoore fún yín wọ́n rẹ̀ dé àti sìrègùn wọ́n dẹ̀ rẹ̀ tí àti béèrè ẹ̀san padà ní ọwọ́ wọn pé ọ̀gbẹ́ni oore tá a ṣe fún ẹ̀yẹn o ṣíṣí lásán o àfẹ́ gbà kankan díẹ̀ o bí ọ̀rọ̀ Yorùbá ṣe rí nìyẹn because tí ò bá jẹ́ bẹ́ẹ̀ kí ni accountability tẹ̀lé kí bàbá yìí tó wá ṣe lórí owó tẹ́lẹ̀ fi ràn lọ́wọ́ pé kò fi ṣe justice fọmọ ẹ̀ ṣé owó bẹ́ẹ̀ ni ẹ̀ máa ń ná anyhow ní bàbá tẹ́ pé ó ń wá justice fọmọ ẹ̀ 24/7 ẹ lórí fẹ́ mi ẹjọ́ ẹ bá mi share fídíò yìí ẹjọ́ fún àǹfààní ẹ̀yin tí ẹ ti mọ sùúrù tó ń bá bàbá Mohbad pò lórí ọ̀rọ̀ corona inquest torí wọ́n tún bí pé ṣóhun ń pa ẹ̀ ṣóhun ló ní kọ́ dá dúró báwo ló ṣe máa ní ẹni tó ń wá justice fọmọ ẹ̀ báwo ló ṣe máa ní kọ́ dá corona inquest dúró àti mọbi tọ́rọ̀ ti wọ́ wá so ẹ bá máa béèrè rọ̀ wọ́n silly question yẹn mọ́ ẹ bàbá yìí ní ọ̀rùn sílẹ̀ ẹ jọ ẹ bá mi subscribe sí ẹlẹ́ẹ̀lẹ́ Global TV lórí YouTube bákan náà kẹ́ follow mi lórí Facebook ẹlẹ́ẹ̀lẹ́ Global TV lórí ọ̀rọ̀ bàbá Mohbad òun nìyẹn òbòdè múnà mọ̀ pé a máa rí justice fún Mohbad lágbára Ọlọ́run gbogbo èyí tó dà síta tó sanwó fún yín pé kẹ́ máa distract attention àwọn èèyàn ó kù yín ó kọ̀kọ̀kọ̀ lọ́hùn olóòlẹ̀ tó sọ ó ní gbogbo èyí tẹ́ ń fòun ṣe yẹ̀yẹ́ gbogbo ohun tẹ́ ń pẹ́ ẹ̀gbọ́n òun ẹ má yẹ kí n parọ́ fún yín o ẹ ló lè fẹ́ mi àwọn kan ti fara wọn gbégun àwọn kan ti fara wọn kó àṣà lórí ọ̀rọ̀ justice for Mohbad tí wọn ò dẹ̀ mọ̀ pé àwọn ti gbégun sí ayé wọn lórí àwọn ọ̀rọ̀ tó ń sọ jáde tí ò yẹ kó máa sọ jáde ẹjọ́ yẹn lólùfẹ́ mi mo gbàdá fún pé ojú tẹ fi ń wò mí ò ní fọ́ èyí tẹ fi ń gbọ́ mi ò ní di ní agbára ìgbìmọ̀ rẹ̀ ẹ bá mi share fídíò yìí mò ń padà bọ̀ lórí ọ̀rọ̀ justice for Mohbad ire o.